Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo èèyàn mọ̀ ya wa nínú ẹ̀sìn Islam, Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún wa. Ṣé rí ìbá ti máa jáde sọ̀rọ̀ àmọ́ àwọn nǹkan kan wà tó jẹ́ pé a gbọ́dọ̀ máa jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ̀. Pàápàá àwọn tí wọ́n pera wọn ní afọ́fúngbẹ́mu ni a gbọ́dọ̀ pè wọ́n. Kí ni tí mo torí ẹ̀ fẹ́ jáde? Ẹ rí i pé ní gúrùpù wọn ní péèjì wọn wọ́n gbé fọ́tò èmi Fasco Bless ojúlówó ọmọ Yorùbá àtàtà Àmọ̀tẹ́kùn Oòduà wọ́n gbé fọ́tò àwa mẹ́rẹ̀ẹ̀rin wọ́n wá kọ sórí àkọlé wọn pé àwọn tí wọ́n ń da ìlú Ògbómọ̀ṣọ́ rúre. Ṣé ẹ rí ìtínú mi máa fi ń dùn ni pé àjù mẹ́rin lọ lórí social media àmọ́ mo dúpẹ́ pé bẹ́ẹ̀ ṣe tó 1000 tó Ọlọ́run ò jẹ́ kẹ́ rí wa borí torí pé gbogbo péjì yín náà kò sí tẹ́ ẹ̀ ṣe bẹ̀ ju pé kẹ́ lọ gé fídíò bàbá Imam kẹ́ ẹ̀ post ẹ̀ lọ torí pé fídíò bàbá Imam náà lẹ́ fi ń boost péjì yín so nínú mi fi ń dùn pé àṣeyọrí kan nìyẹn wípé ẹ tẹ̀ recognize wa wípé lótìtọ́ àti lódodo la jù yín lọ. Alhamdulillah for that. Now ẹ sọ pé àdàlúrú mo wá kọ síbẹ̀ pé ẹ sọ nǹkan pàtó ẹyọkọ ṣoṣo ni o tí kàbí sọra Àmọ̀tẹ́kùn Oòduà ọmọ Yorùbá àtàtà Fasco Bless kódà títí wá kọ gúdúgúdú gan tẹ́ ẹ máa ń sábà sọ wípé wọ́n dàlúrú ẹ kọ fún wa ní nǹkan kan pàtó eléyìí tí a fi ń da ìlú rú tẹ́ ẹ bá ti lè rí mú wá irọ́ lẹ̀ ń pa nàún. Now ṣé ìdàlúrú ni wípé kẹsàn nǹkan káwá mú jáde pé ìtẹ́ẹ̀sọ yìí irọ́ lẹ̀ pa kò rí bẹ́ẹ̀ ṣé yẹn la fi dàlúrú? Ok, ẹ wo wí táwọn ọmọ Dr. Sharaf sọ tí wọ́n ní wọ́n lọ sí fìdáwù wọ́n ṣe oníkálukú ṣáà ń sọ wọ́n ràn kódà mo wá wò pé fìdáwù kódà èmi gan ò rántí àwọn fúnra ara wọn náà ni wọ́n tún wá sẹ́ndì líǹkì fídíò yẹn sí mi mo wá ṣẹ̀ṣẹ̀ lọ kọ́pì wáàsí tí Ìmáàmù ṣe níbẹ̀ yẹn mo lọ kọ́pì ẹ̀ jáde. Ẹ jọ ṣe rí àwọn fúnra ara wọn náà máa ń fẹ̀ di ara wọn sáyé. Ó lẹ́nìkan nígbà tí mo pósìtì ọ̀rọ̀ pásítọ̀ kan tó sọ pé kínní ìyìn dédé pósìtì ọ̀rọ̀ pásítọ̀ yẹn torí wípé àwọn sọ pé àwa ń da ìlú rú. Gbogbo yín kẹ̀rẹ̀ ẹ̀ ń rí àwọn ẹlòmíì níta tí ó jẹ́ sí pé wọ́n bá ti sọ̀rọ̀ ẹ̀ ní sọ̀rọ̀ lé lórí torí ẹ̀ mọ̀ pé kò go viral ẹ ti mọ̀ pé tó bá ti bọ́ sórí péèjì tiwa gbogbo ayé ló ti rí lẹ́rú ṣe ń ba gbogbo yín lẹ́ṣẹ̀ ń sábà sọ pé àdàlúrú. Now ẹ wá ń sọ ṣé báwọn ọmọ dókítà sọ pé Ìmáàmù torí pé Ìmáàmù wọ́n lọ sí fìdáwù wọ́n lọ ṣàdúrà fún Àlàó Àkàlà òun ni dókítà ṣe sọ wípé àwọn ò ní bá Ìmáàmù ṣe mọ́. Ṣé ọ̀rọ̀ mùsùlùmí nù? Ìyẹn ń ṣọ̀rọ̀ mùsùlùmí tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ni dókítà sọ bẹ́ẹ̀. Now mo wá lọ wo fídíò yẹn nínú fídíò yẹn mo wá rí wípé irọ́ tó jìnnà sóòótọ́ ni. Àkọ́kọ́ gbogbo wa náà láti wo fídíò yẹn ẹgbẹ́ ohun tí Ìmáàmù sọ ńbẹ̀. Tí ì bá ṣe pé ó nira fún mùsùlùmí láti kí àwọn útúbà tánu náà bí ní ká máa ké fẹ́ni tí ì ṣe mùsùlùmí lẹ́yìn ikú yìí kò yẹ ká dìde ń bí dọ̀la. Nítorí àwọn nǹkan ńláńlá tí Àkàlà ṣe. Ìyẹn tún wá jẹ́ kó máa wá fi rinlẹ̀ wípé lótìtọ́ àti lódodo ọmọ Ògbómọ̀ṣọ́ ni Ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́. Tẹ́ ẹ bá gbọ́ fídíò yẹn Ìmáàmù ní àwọn ń ṣe Ògbómọ̀ṣọ́ association nígbà táwọn wà ní UI. Wọ́n sọ kí ní kanjọ́ kan tí Àkàlà ṣe fún èmi ṣùgbọ́n tí Àkàlà fún rẹ̀ ò lè mọ̀ kó ń ṣe bẹ́ẹ̀ fún mi láyé. During my undergraduate days ní University Ìbàdàn nígbà náà ni Àkàlà jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n wá ń fún àwọn student ní bursary wọ́n fún gbogbo ọmọ Ọ̀yọ́ state ní 5,000 naira lọ́dún náà lọ́wọ́. Àwọn táwa jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ lábẹ́ Ogbomọṣọ Student Union tèmi náà jẹ́ ìkan pàtàkì lára wọn. Àkàlà fi 10,000 naira kún tiwa.
lápò ara tiẹ̀ torí ìpẹ́ni tó jíṣẹ́ fún wa sọ pé ṣe ti gba 5,000 aláàtì gbà wọ́n ní àkàlà ní mélòó ni àwa tá a jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ asọ̀yé wa Excellency ní káwọn fún wa ní 10,000 naira. wọ́n sì jẹ́ gbòógì níbẹ̀ ṣé ìmáàmù ti mọ̀ pé àwọn fẹ́ẹ́ di ìmáàmù kan tó máa ṣe association of Ògbómọ̀ṣọ́ ní skul o gbogbo ọlọ́gbọ́n ayé là ń pè o ẹgbẹ́ wa fi làákàyè gbé o ṣé wọ́n ti mọ̀ pé àwọn fẹ́ẹ́ di ìmáàmù ń bẹ̀ ni àbí ẹsẹ̀ àní wọ́n lọ gbé wọn wá ni from nowhere wọ́n lọ gbé wá from nowhere wọ́n lọ gbé wá from nowhere ó dẹ̀ ti ń ṣe association of Ògbómọ̀ṣọ́ student union nígbà tó ti wà ní undergraduate ẹyẹ pa irọ́ mọ́ jìbìtì lẹ́ ń lò débi wípé bàbá wa Àlàó Akálà nígbà tí wọ́n fún gbogbo àwọn other students ní 5,000 wọ́n fi 10,000 kù tó jẹ́ 15,000 náà fún àwọn tó wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ so kéèyàn wá lọ síbi ẹni tó kú kó wá lọ ròyìn dáadáa tó ṣe fóun ó ti túmọ̀ sí pé ó lọ ṣe fìdáhù nu so ẹ jẹ́ ká máa ṣe làákàyè beside ibi tí mọ́ọ̀mù lọ yẹn ibi tí wọ́n lẹ́tọ̀ọ́ àti lọ ni torí pé gómìnà former governor ló kú kì í ṣe ordinary person former governor ni wọ́n pè é ok kí bàbá wa Ọbásanjọ́ kọ́ dàgbàdàgbà kí wọ́n lọ nísìnyí ṣe máa wá expect pé Christian nìkan ló máa sin wọn ni it's not possible because former president Nàìjíríà ni àwọn mùsùlùmí máa wà ń bẹ̀ àwọn kìrìsìtẹ́nì máa wà ń bẹ̀ kódà àwọn oníṣẹ̀ṣe náà máa lọ tí wọ́n máa lọ ṣe ètò tí wọ́n bẹ̀rẹ̀ kò sí pé ìyẹn ò túmọ̀ sí pé wọ́n fẹ́ sin but wọ́n á lọ bá wọn kẹ́dùn ìbánikẹ́dùn ni àwọn ìmáàmù lọ ṣe kì í ṣe pé wọ́n lọ ṣe fìdá tẹ́ bá sì gbọ́ ìmáàmù sọ wípé àwọn ò pé tó bá já sí wípé. tí ì bá ṣe pé ó nira fún mùsùlùmí láti kí àwọn útúbà táwọn náà bí ní ká máa ké fẹ́ni tí ì ṣe mùsùlùmí lẹ́yìn ikú kò yẹ ká dìde ń bí dọ̀là. ó nira fún mùsùlùmí láti ṣàdúrà fún ẹni tí kì í bá ṣe mùsùlùmí ni àwọn ọ̀bá má kúrò ń bí dílẹ̀ máa fi ṣú kí ni ìmáàmù wa fi ṣe tó fi ṣàṣìṣe ń bẹ̀ yẹn ẹ yé pa irọ́ fún wa mọ́ àwọn òdodo táwa máa ń gbé jáde rèé tẹ́ ẹ máa fi lọ ọ̀dàlú ká gbẹ́nu dákẹ́ àwọn ò ní gbẹ́nu dákẹ́ fún yín gbogbo èyí tẹ́ ń ṣe yẹn ẹ póòsì wa látẹ̀ ní dọ̀túnla mẹ́ta àwọn ò ní dákẹ́ fún yín because táwa gan bá fẹ́ tèkì ẹ̀ pásánà bọ́bọ́ wọ ìwọ tó gbé kìíní yẹn jáde àwa ti mọ àti rí fọ́tò ẹ o a dẹ̀ ti rí àti mọ̀ ìwọ tó ní o ìwọ tó ní péèjì yẹn o àti ayé kò tó àbí kí ló pé rẹ àti mọ̀ péèjì yẹn àti mọ̀ ìwọ tó ní so má wò pé o save rárá torí when the time come a máa wá jáde fún yín mo sọ fún ẹnìkan lánàá nígbà tó sọ pé àwọn ọmọ yìí àwọn ti rí fọ́tò wọn àwọn fẹ́ mú wọn sọ́wọ́ mo wá sọ fún mo ní ó dà bẹ́ẹ̀ o àmọ́ kó make sure pé ó ní good evidence lọ́wọ́ o torí wípé tó bá ti mú tó fi di ọ̀rọ̀ kóòtù o wàá sanwó pé o waste time mi o tó bá ní good evidence pé wọ́n máa wá bẹ̀ mí pé mo gbọ́ yìí ní gbọ́ o àwọn tó kù lè gbọ́ o èmi ò ní gbọ́ o ìyìn tó bá ti mú ẹ tó o ní pé kàbí sọ́ra o tó wá mú mi tá wá lọ sí kóòtù o tá wá dé kóòtù tó wá rí pé ẹni yóò ṣe wàá sanwó tọrọ pé o waste time mi o èmi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ torí wípé àwa ń sọ fún yín pé àníṣe ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ kò sí ohun tí ó ṣe wọ́n a máa tọ́sírí yín sáyé ni díìsì ọ̀rọ̀ ẹ rí i pé gbogbo yín ti mú ẹ ti gbẹ́nu kúrò nínú ọ̀rọ̀ pé kì í ṣọmọlé ẹ wá tún lọ plug àwọn ọmọ Dr. Sharof kọ́wọ́n yẹn tún wá máa wá dà wọ́n láàmú àwọn yẹn wá sọ pé àìsàn ara wa ni níbi òkè ní Islam kí mùsùlùmí máa sọ pé mùsùlùmí kò ń ṣe ara wọn wákàtí 5 pawápọ̀ Mẹ́kà kan náà lájọ́ ń lọ wọn bí yín re kẹ́ ẹ lọ sí Eid kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ kírun tí yín lọ́tọ̀ rákà 2 náà lájọ kí so kí wá láàfijọ́ papọ̀ òkè torí bẹ́yàn kan ti tẹ́ ẹni tó bá ń ṣe súnfí tá a bá rí wípé àbẹ́bọ lọ́wọ́ ẹ̀ ìyẹn ò túmọ̀ sí pé ká bàbá ṣe ṣe bídíà kọ́ dọ̀làálà ni so
sẹ́rí gbogbo jákujàku tẹ́ ń gbé kiri yẹn kò lè work lè sọ pé ẹ fẹ́ fi yẹn kẹ́ ẹ fi dẹ́rù bà wá. Àmọ̀tẹ́kùn Oòduà máa báṣẹ́ ẹ lọ, Fasco Bless máa báṣẹ́ ẹ lọ, ọmọ Yorùbá àtàtà máa báṣẹ́ ẹ lọ. Kàbísọ́lá àwọn ò ní jáwọ́. So àjù mẹ́rin lọ ẹ̀yin lẹ́ẹ̀ sọ pé léyàn náà lẹ́yìn Imam Ogbomọṣọ Ọlọ́run sì ṣe àwọn ọ̀rẹ́ ní fún wa lówó ṣe bẹ́ẹ̀ níṣe náà ń gbé Imam ń rán wa ń ṣẹ́ Imam ò sì rán wa ń ṣẹ́ bàbá Èjìdé ló ń gbówó fún wọn alihamudulilayi bàbá wo Èjìdé kan ṣo ni mo rí wọn rí níjọ́ convocation Imam àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ní Ìbàdàn ó tán àṣìjọ sọ̀rọ̀ kan ju wípé mo dúró lẹ́gbẹ̀ẹ́ wọn mo bá wọn ya fọ́tò kò jù bẹ́ẹ̀ lọ. So kábà sọ wípé ọ ń gbówó fún wọn ẹ̀yin tẹ́ fún ara yín sọ̀nà adẹ̀ ń rí àmọ́ ẹni tó ń gbówó fún yín náà àmọ́ wọn tí wọ́n sọ pé kẹ́ máa lọ dààmú Imam Ògbómọ̀ṣọ́ àmọ́ wọn náà àní sọ ni tẹ́ bá sì tìwá débi pé ká sọ àásọ tí ò sí tí ó ṣẹlẹ̀ ẹ̀yin náà ti mọ̀ pé Kàbísọ́lá báwo ò bá ní evidence àní sọ àbí gbogbo program yìí là ń rìn náà à ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ à ń gbọ́ wọn tí wọ́n sponsor yìí à mọ̀ wọn tí wọ́n sponsor yìí à mọ̀ bí wọ́n ti ń sọ pé kẹ́ máa dà wá láàmú àwa láàní fún yín ṣe tó wà bá a ṣe ju mẹ́rin lọ yẹn tó wà rárá bẹ́ẹ̀ ṣe tó wo bẹ́ẹ̀ ṣe ń jáde tẹ̀ ń wọlé padà bí yìí rè torí pé àwa ní good evidence lọ́wọ́ ní nǹkan kan ju pé kẹ́ bá máa parọ́ lọ kì í ṣe ọmọlé ni o ó rọba fi ìyẹn nìkan là ń gbọ́ lẹ́nu yín ẹ sọ nǹkan míì tí mò ń mú ṣe ìyí tẹ̀ tún lọ́ọ́ ṣe la tún ti dìbọ́ǹkì yín ẹ tún mú mi wá ẹ máa mú wá àwa máa sọ fún yín pé àníṣe ṣe rí àwa làákàyè làwa fi ń ṣiṣẹ́ kì í ṣe bíi tiyín ẹ fẹ́ máa parọ́ fáyé káwa wá dẹ káwa kọwọ́ rọ̀ ká máa wò yín bẹ́ẹ̀ tí ń parọ́ kò lè work. So àwa mẹ́rin tẹ́ ẹ gbé jáde yẹn pẹ̀lú ògo t'Ọlọ́run kò ní burú fún wa o ìwọ náà èyí tó dájú ní kẹ́ ẹ lọ jáwọ́ tẹ́ ẹ báyìí tí ì jáwọ́ àwa náà ò ní í jáwọ́ táwa bá sì ń rí bẹ́ẹ̀ náà ni mo post pé àbábá Gẹ́ndé Afọlábí ọmọ kẹ̀kẹ́ kábíyèsí pé wọ́n lọ sábùjá mo post ẹlòmíì dẹ ọdẹ ṣépè fún mi pé kí ló post wọn fún kíní kan mo tún wá post yìí tó dáa mí yẹn tún wá ń sọ̀rọ̀ sórí yín pé ṣá mo post yìí tó dáa ẹni mi gbọ́dọ̀ post yìí tó dáa mo tún wá post yìí tó dáa tó tún dáa jù bẹ́ẹ̀ lọ ẹ tún wá ń sọ̀rọ̀ kí lẹ̀ ń sọ̀rọ̀ fún. ẹ ṣáà ti ní kí n má fi page ni kí n má fi promote anything ẹ má dẹ̀ fi promote tí n bá rí bàbá pásítọ̀ tó sọ̀rọ̀ yẹn kò ní burú fún wọn jàre mo like pásítọ̀ yẹn mo ti follow wọn gan àwọn ọ̀rọ̀ gidi ń jáde ń bẹ̀ yẹn ibi tọ́rọ̀ gidi bá sì ti ń jáde àwa náà máa post ẹ̀ síbi gidi so ẹ̀yin lẹ́ni ká má post ní tó dáa àá sì máa post ní tó tún dáa ẹ wá ń sọ pé Kàbísọ́lá àwọn òdàlúgbò mi ì sì ṣọ̀tẹ̀ anybody Imam Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Toliat tẹ́ bá ti fi wọ́n lẹ̀ sáàyè wọn kò sẹ́ni tó fẹ́ dà yín láàmú so wọn kinní kan wọ́n ń gbowó fún wọn kàn máa gbowó fáwa o ẹ̀yin náà ń gbowó fún ó sì ti fi hàn because tí ò bá hàn bẹ́ẹ̀ ọmọ ilé méjì ń jà ẹ wá mú kan má bẹ́ẹ̀ ọmọ ilé méjì ń jà tó yẹ kẹ́ ẹ yanjú ẹ̀ fún wọn pé ó dáa tí ọ̀rọ̀ yóò bá ṣe ẹ lọ kóòtù àbí torí ẹ̀ náà ṣe ní kóòtù ṣe wà ẹ wá mú kan má bẹ́ẹ̀ ẹ fi joyè ń bì kan ẹ wá sọ wípé ọmọ so ẹ ti definitely ẹ ti dájọ́ rẹ̀ dì náà so tó bá yẹ pé mọ́ọ̀mù gan gbà fún yín tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ti máa dájọ́ náà lẹ ti dájọ́ yẹn gbogbo ayé ti rí náà ẹ wá sọ wípé káwa dákẹ́ káwa ṣẹnu kúkú ká máa wò bí ọ̀dẹ̀ àti ń wò ṣe é rògbà àgọ̀ ṣe é rí bẹ́ẹ̀ bá ṣe ń jáde sí làwa náà sì máa jáde sí yín àwa àti yín ò sínú ẹgbẹ́ gbogbo yín pátápátá bẹ́ẹ̀ ti pọ̀ tó yẹn lórí social media yẹn ẹ̀yin náà mọ̀ àjọ sínú ẹgbẹ́ rárá
ẹ̀rí onírùngbọ̀n funfun kan ọmọ jáde ń jọ́sí onígidi kan ọkọ̀ owó gbogbo wípé àtọkùnrin àtọkùnrin ẹ̀ tó kan torí pé àwa máa mú evidence wá ẹ̀yin ò ní evidence tún kẹ́ wá bú wa lọ ẹ̀ ní evidence tún gbọ́n dàlúrú lọ ẹ̀ ní evidence tún pé kẹ́ máa sọ tí ò wúlò a ní kẹ́ mú evidence kan wá èyí tá a fi dàlúrú ẹ kàn mú jáde pé eléyìí o la fi dàlúrú o tí ò ṣeun tẹ́ ẹ ṣe la sọ̀rọ̀ lé lórí ẹ kàn mú jáde tẹ́ ẹ bá ti rí mú jáde evidently ẹ̀yin gangan ni màdàrú tẹ́ ń dàlú Ògbómọ̀ṣọ́ rú àwọn òdì ní ìgbà kẹ́ tú lu Ògbómọ̀ṣọ́ torí ilẹ̀ Yorùbá nílùú Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ bá lẹ fẹ́ tú àwa là á tú ayé yín sáyé káyé ó lè rí pé ẹ̀yin gangan ni ẹ fẹ́ tú ìlú torí tẹ́ bá ti ní ẹ fẹ́ yọ̀ mọ́mù ẹ fẹ́ tú ìlú nù n tó bá ti ní tẹ́ ní ẹ fẹ́ yọ ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ẹ fẹ́ tú ìlú ni àwọn òsì nígbà kẹ́ tú ìlú nígbà kẹ́ bà Nàìjíríà jẹ́ àbí gbà gbogbo ẹ̀ bá ṣe gbogbo alámọ́ ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ àmọ́ tó jọ fà ìyẹn là á tún jẹ́ kẹ́ ẹ ṣe ní kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ kú lé ẹ kú a máa pariwo Ìsáyé ní bẹ́ẹ̀ yẹn ayé ẹ gbà wá o wọ́n tún ti fẹ́ wọ́n ti ń pláàni mí o gbogbo bẹ́ẹ̀ ti ń pláàni mí àti mọ́ o pláàni mí ó ti wà lọ́wọ́ wa o ẹ implement yẹ ṣe plan tẹ náwó yẹn ẹ̀yin ẹ implement yẹ kẹ́ wá wò bóyá àtúní táṣìírí yín sáyé Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa Kábísọ́lá Àmọ̀tẹ́kùn Oòduà Fasco bless ọmọ Yorùbá tàtà ride on kò sí ohun tí wọ́n ṣe fún wa.